má bínú. Kí ló dé? Nǹkan tá a ṣe náà ní ṣe á padà sẹ́yìn ni o. Á padà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni torí nẹ́tíwọ̀kì ó kàn gé ni. Ó ṣe wá ní ó ti gbàdúrà pé nẹ́tíwọ̀kì mọ̀ ṣe mọ̀nàmọ́ná lónìí o. Àmọ́ tó ṣẹlẹ̀. Ẹ ṣe òyàwó yá ìjà bẹ̀rẹ̀ òṣèré ní gbogbo ilé yẹn kó jẹ́ nǹkan tó tuntun fún yín. Ó yá ẹgbẹ́ ilẹ̀ kí lórúkọ yín ibo láti bí. Orúkọ mi ni Abibat Jinad. Wọ́n pè mí ní ọmọ Jinad. Lẹ́yìn wọ́n tún máa ń pè mí ní Ṣàkí ọlọ́nlé ẹlẹ́rìí sáré ló ń gbé ní àbọ̀rùn. Then kí ni wọ́n bí mi sí Kano ni wọ́n bí mi sí bọ́ ọmọ Abẹ́òkúta ni mí. Ọmọ Abẹ́òkúta ni mí ìbẹ̀rẹ̀ kòdó. So what else do you want to know? Abẹ́òkúta wọ́n lé ẹ̀gbá méjì ò kì í jẹra wọn níyàn wọ́n ní bá a wà náà ní ìṣòro yàrá Abẹ́òkúta ẹ kí ọmọ yín o ìyá wa rẹ̀ sì ṣe ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa bàbá wa Adéyẹmọ ẹ ṣeun màmá wa Fátímọ̀ ẹ dákun bí kíní ìṣe wọlé kàn lọ sókè nítorí ìbá dárúkọ yín ẹ má bínú o ẹ dákun yín ènìyàn mi ìyá wa ó yá ẹ bá wa sọ fún wa ẹ ti bá wa kí àwọn aráalé ó yá ẹ sọ bẹ́ẹ̀ ṣe kékeré yín fún wa ìyá wa. Kékeré mi ó wà fun you know. Kékeré mi wà fun mo enjoy kékeré but ó lè tani popsi mi wà láyé mo lè má enjoy ẹ̀ tó yẹ because ọmọ bọ̀ tí mama jẹ́ because popsi mi ló lówó jù family wa ń gbà ẹ̀. I will say it boldly anyway you know. Gbọ́ngbà tí gbogbo ẹ̀ kàn ti ẹ̀ yìí you understand táwọn family lè ṣe kí lọ́lẹ̀ jà pa ńgbà tó lè sí kọ̀ọ̀kan mọ́. Tá a lọ sọ́dọ̀ grandma mi ni mo ti wá lọ secondary primary school gbà ẹ̀ you know. But tá bá ń lọ sí primary school tá bá ń lọ lé gbá yẹn grandma mi kò sílẹ̀ kò sówó lẹ̀ nǹkan tó máa ń ṣe ni pé bí aláàárọ̀ wọ́n á tẹ ẹ̀bà tútù wọ́n á tẹ ẹ̀bà fún mi wọ́n á gbé sínú abọ́ fún mi wọ́n á bọ̀ ọbẹ̀ tó ti sùn ẹran tó ti sùn lọ́ máa kó sílẹ̀ àwọn ọ̀rá ẹja ló bẹ́ẹ̀ àwọn máa gbé lọ sí school àwọn máa gbé dé school láti sùn mi èyí lè jẹ́ tí wọ́n bá lọ jẹ́ báyìí lásán orú yá nìyẹn so wọ́n lọ́rẹ̀ẹ́ kan ọ̀rẹ́ mi Busayo Anima Shaun I lost contact maybe 7 years ago in the contact so ọmọ yẹn ọmọ imam ni so mọ́mì ẹ̀ ó máa sọ fún mọ́mì ẹ̀ pé ìtòsí lèmi ló ń gbé pé ó máa sọ mọ́mì ẹ̀ pa kọjọ kó bu oúnjẹ àbí bá àti oúnjẹ mú o ó lè jẹ́ ẹ̀kan la máa jẹ ráìsì ẹ̀kan mẹ́ra ẹ̀kan lọ́dún àmì ẹ̀kan lóṣù la máa jẹ ráìsì ó lè jẹ́ ọdún gbà nàbí èèyàn tó ń ṣe pátì so it was fun and to thank God today àwọn alẹ́sàlà ń jẹ ráìsì sí bó ṣe wà so àwọn máa fẹsẹ̀ nígbà yẹn láti ìjà ìṣókẹ́nù lọ sí òkè jẹun ní skul mi wà so a máa lè tún fẹsẹ̀ rìn padà wá a máa jẹ jabọ̀ a máa jorí a máa jẹ ọ̀dùnkún gbogbo nǹkan sọ́nà a máa jẹ bọ́tà máa fi rojọ́ tá a máa fi délé so lọ́wọ́ sí náà 2 years ago mo lọ sọ́bẹ̀kúta so mo kàn lọ́wọ́ ṣiṣẹ́ ń bẹ̀ mo èdè bẹ̀ mo kọ̀kọ́ já wájú skul mi ni mo ní ẹ̀wọ̀n skul ti yẹ pé ẹsẹ̀ ni máa fi ń ṣàwárí báyìí mọ́tò ni mo gbé lọ bẹ́ẹ̀sì ni mo gbé lọ máa gbé bẹ́ẹ̀sì mi I'm like but thank God for today experience yẹn kọ́ máa padà wá ẹ̀. ẹ̀yàn ń gbà yẹn ṣáà yín ṣáà máa rántí lọ ṣe skul yìí àbíjọ Sunday lè máa sáré lọ fọ uniform. ta láyé ònù lé mi ta láyé ònù ni. We thank God àdúgbò lọ́wọ́ ẹ ṣeun màmá wa àwọn ilé ìwé wò lẹ lọ ẹ lè sọ pábárì kẹdẹ tó fò náà tẹ sọ ètè bá lè sọ ń bẹ. Okay mo lọ sí tí mo lọ sí ní Kano mi ìrántí mo sì lọ máa rántí yẹn but tí mo rántí ní NUD primary school ní Òkèjì Abẹ́òkúta mo lọ sí yẹn nígbà tí mo wá ṣe tán níbẹ̀ mo wá sẹ́kọ̀ọ́ mo wá lọ sí primary secondary school mi ní State High School ní Àlímọ̀ṣọ́ but Abẹ́òkúta náà ni mo tún ti padà lọ ṣe WAEC senior WAEC that's ní Pápálàntó High School Pápálàntó so then mo lè tún lọ sí country school and then alẹ́sìn plan padà láti padà lọ sí university tọ́lọ́ bá sọ ni tí ò bá sọ ibi ò ráyè ṣàkánná kọ́mándà ẹ̀. ẹ ṣeun màmá wa báwo lẹ ṣe wá darapọ̀ mọ́ àwọn òṣèré torí pé gbogbo nǹkan tẹ́ lọ ṣe yẹn kò sí ẹ̀ sọ pé ẹ lọ bí òṣèré àbẹ́ lọ síbì kan lọ ṣe báwo lẹ ṣe darapọ̀ mọ́ kí ló gbé iṣẹ́ òṣèré jáde. òṣèré náà kìíní náà school náà ni because a lọ fún training náà a lọ fún school yẹn náà ẹ máa ń lọ ní twice in a week so school náà la máa lọ fún training gbogbo ẹ̀ ní 2008 ni mo join Afis Owo that's my boss so mo join wọn ní 2008 but 2007 mo ti
wà pẹ̀lú àwọn AGN tó ń ṣe English díẹ̀díẹ̀ gbà ẹ̀. So mo ṣàṣetán ní 2010 pẹ̀lú àfíìsì ọwọ́ ní 2010 yẹn ọ̀gá mi Mr. àfíìsì ọwọ́. So nígbà tí mo ṣe tán mo dá dúró gbogbo training yẹn náà kò easy o, a máa wà ní àwọn asáwà sínú oòrùn àwọn ibi tó bá ṣe mistake ìdí kan kiri kan so many things like that but we thank God a lè pọ̀ ńgbà yẹn nígbà tá a ṣe training àpò abẹ́ 100 instead mi o bá sọ ní 100 ta wọ̀ èmi nìkan ló kù till now so kò easy aṣáàdùpẹ́ fọlọ́run báyìí. ẹ ṣeun gan ni màmá wa ẹ á ti tó bí ọdún mélòó tẹ́yìn gangan tẹ́ ti kúrò lábẹ́ ọ̀gá tẹ́ ti ń dá ṣe pé wọ́n pè yín fúnṣẹ́. mo ti kúrò wọn láti mo ṣe tán 2010. 2010 that's how many years now that should be 10 plus 10 years yeah 10 years yeah mo ti dá wà tí mo ti dá ṣe é sí. ẹ ṣeun ìyá wa wọn lèyìn ò lè rìn kó rí mami ǹjẹ́ ó ti ní ìdojúkọ tí ẹ ti rí nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà iṣẹ́ tẹ́ yàn láàyò yìí. kò sí iṣẹ́ tí yàn ṣe tí ò ní rí ìṣojú tí ò ní rí obstacles ìwọ̀n yẹn máa rí so many things even ilé ayé yìí gan-an bá ṣe ń jíta mi gan-an you know èèyàn máa face challenges one way or the other so challenges mo ti rí pọ̀ mélòó mo fẹ́ máa rántí tí ó pọ̀ wọ̀ but ìkan wà tó jẹ́ pé ó ṣẹlẹ̀ sí mi recently kò tí pé 3 years you know producer yẹn pè mí pé kí wọ́n bá òun ṣiṣẹ́ mo kàn sáré pè mí ní sáré múra ti sáré lọ so nígbà tí mo lọ sí mo débẹ̀ mo ti pààkì ẹrù èmi ò mọ̀ pé director mi àti ẹ̀ ní ìṣù èmi àti òde mi ò kò lè sọ pé mo ṣẹ̀ mí o téèyàn bá ti má ṣe èèyàn má jẹ́ kí tó bá téèyàn bá ṣẹ̀ mí má yẹ kó mọ̀ pé o ṣẹ̀ mí má tì mí mọ́ láyé ẹ̀ má ta sí mi nì má jẹ́ kó mọ̀ ni dànkì wá gbé ẹ sínú mi ò mọ̀ ṣe tí wọ́n lè tún gbé ẹ sínú àwọn àtúnjẹ kó máa mọ̀ pé má bà mí sọ̀rọ̀ sẹ̀ so oníkàlùkù lórí ọ̀sán àmọ́ eléyìí ò tiẹ̀ sọ and I'm like artificial àdébẹ̀ mo tún kúnlẹ̀ fún obìnrin tiẹ̀ ni mo tún kúnlẹ̀ mo tún ṣe gbogbo ẹ̀ ayé ẹja máa shoot lóyà mo ti ṣe make up láti tó 12 mo ti débẹ̀ láàárọ̀ ká máa ṣe make up ìyá mi ẹrú rẹ̀ ìgbà tó ṣàmọ̀ mí dàbí tí director yẹn ṣàn pé èèyàn yẹn pé kó wá kó máa bọ̀ kó ṣàmọ̀ àwọn ṣàfọ̀sẹ̀ kó máa bọ̀ yẹn ni ẹ ṣàpadà dé ní aago 6 àṣà látẹ́ni ẹ dé ó ṣàrí pé ó ní kó wọlé kó bẹ̀rẹ̀ sí lọ change so character tó yẹ kì í ṣe yẹn lọ́wọ́ gbé fẹ́ ni I felt so bad mo wọlé lé mo bẹ̀rẹ̀ sí lọ sunkún nínú hotel room náà lọ́dọ̀ ní kí èmi gan wà pẹ̀lú mi jọ ẹ̀ so I'm like I felt so humiliated you know. So but ìgbà tó wá yá later tí wọ́n padà sọ fún director ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wá ní èmi iṣẹ́ òun ni èmi pé òun ṣiṣẹ́ mi ò padà lò ó kò ń ṣẹjọ́ mi I have to explain to her but nǹkan tó ṣe yẹn wọ́n ti tó báyìí pé mo ti lọ commit suicide kan tí mi ò ní strong heart what can we do about that so and thank God today àná dẹ̀ ti bẹ̀bẹ̀ ever since then she has been calling me for job. òun náà ni mo ṣe rí láyè pé kò sí nǹkan téèyàn ń ṣe téèyàn bá fẹ́ ṣe láyé àkọ́kọ́ láwọn ìdojúkọ kéékèèké bọ̀ lágbára Ọlọ́run ogun ò ní borí wa lágbára Ọlọ́run ẹ ti gòkè ẹ ní bọ́lẹ̀ láṣẹ Èdùmàrè ìyá wa ohun tí mo tún wá fẹ́ fi yín náà ni pé kí ló yẹ tó yẹ pé iṣẹ́ Yorùbá òun lẹ́yàn láàyò láti máa ṣe. mi ò ń ṣiṣẹ́ Yorùbá nìkan iṣẹ́ Yorùbá nìkan kọ́ ni mò ń ṣe o. Àwọn ìbéèrè tán fún mi tó ní. mo ṣe English ẹni tó bá ń wo rọ̀sùnà last week ọ̀nà ṣíṣó mi ìlú àtọmọ mi lórí rock 2 máa ń ṣe English dáadáa àìmọ̀ English mo ti ṣe tí ò ti ẹ̀ ti jáde máa ń ṣe English dáadáa èèyàn tó bá ń wo rock 2 ìrókò TV rock 2 àwọn English film lọ́ba tó mẹ̀ fíìmù tó ṣe kìíní kò dẹ́ ṣe pé mo kàn ṣe bí àwọn ṣe mo ṣe púpọ̀ èyí mo ṣe yá ọmọ mi ń bẹ̀ so mo máa ń ṣiṣẹ́ dáadáa. máa ṣe English film kò ń ṣe Yorùbá nìkan mo ṣe o. ẹ ṣeun ìyá wa ní kó tó di pé ẹ darapọ̀ mọ́. Yorùbá tí mo ṣe sì sọ pé ibi tí àwọn kọ́kọ́ ṣe English tẹ́lẹ̀ mo tún lè sọ fún yín bọ̀ wàhálà àwọn pọ̀ ń gbà yẹn 2009 tó bá ti fáyìn àbí ọ̀rùn rí ẹ bá sún báyìí ọ̀hún máa gbá ẹ sọ́ọ̀fù gbá ẹ sósì tó wọ̀ nípa ìgbé wo oníkàlùkù wà lórí ọ̀rọ̀ owó ẹ̀já rẹ̀ ná nǹkan lọ́jọ́ Yorùbá but thank goodness mo ti máa ṣe English. Àwọn ìbéèrè tí mo ní tọ́ fún mi náà tí mo fẹ́ béèrè náà nìyẹn pé wọ́n ní kí èèyàn tó jọ darapọ̀ mọ́ yín láti ṣiṣẹ́ òṣèré ìzẹ́rà kí dàrẹ́tọ̀ kó lóun fẹ́ bá yín sùn tẹ́ bá sì ti gbà wọn ò ní fún yín ní róòlù àbí wọn ò ní gbà ṣé bó ṣe ń ṣẹlẹ̀ náà káàkiri náà nìyẹn lóòótọ́ ìyá wa. ṣe rí question yẹn gbogbo industry ló wà
gbogbo industry ló wà even kó fẹ́ ṣe bricklayer gan àwọn bricklayers wọ́n máa sọ pé ọ̀ṣẹ̀ mọ̀ náà oníkálukú ló ní tiẹ̀ lára but ó wá depend lórí bó bá ṣe strong tó ṣe believe náà rẹ̀ pé no I'm not gonna do it if tó bá padà wá kàlà ṣe kán rí ẹ pé àwọn òun kò ṣe ni mo gbọ́dọ̀ ní mind wípé mo gbọ́dọ̀ wo kọ́kọ́ wo rẹ̀ pé ṣé o ní talent tí director ẹ bá sọ pé no ṣé o lè dúró ṣé o lè face obstacle yẹn for years ẹlòmíì wà wẹ́ẹ́ tó bá ṣe kìíní yẹn láàrin 1 year or 2 years wọ́n sáré blow but ìwọ tó o ṣe ó lè last ju ẹni tó sáré ṣe tó sáré gbára lẹ̀ jù lọ ó lè last jù lọ for eternity but ẹni tó gbára lẹ̀ á kàn wá á lè lọ bẹ́ẹ̀ but talent yẹn ló máa speak fún ẹ so ọdún ó ń ṣẹlẹ̀ òsibí tí òfin ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ you understand but bó ṣe máa yẹ kúrò ló máa tà báwo lè fẹ́ yẹ ló máa tà so. ẹ ṣeun ìyá wa mo mọ̀ pé àwọn tó béèrè ìbéèrè yẹn náà ó mọ̀ gbọ́ yín ní ọ̀tún àti òsì ẹ ṣeun ìyá wa kó tó di pé ẹ darapọ̀ mọ́ iṣẹ́ tíátà ǹjẹ́ ó léèyàn kan tẹ́ ń wò lókè pé ẹni yìí ó fẹ́ dàbí lágbájá èmi náà fẹ́ máa ṣe bíi lágbájá àmú tí ẹ fẹ́ rí ẹni yìí nínú kémi àti ẹjọ́ ṣeré papọ̀ ǹjẹ́ ẹ ní ẹ̀rí kankan lọ́kàn nígbà náà. wọ́n pọ̀ ó pẹ̀lú ìmáwò fíìmù Yorùbá gan láti kékeré rí mo ìmáwò fíìmù Yorùbá gan so ó pọ̀ irú wo gbà yẹn ti máa rò máa wò pé mo láìkì Ògògó mo láì mọyì mo láìkì Ògògó gan ọ̀rọ̀ máa sọ ẹlẹ́yẹ kankan láìsí mọ́bìláì mo láìkì Ògògó mo láìkì Madam Ṣàjẹ́ dẹ̀ ká wá sọ́dọ̀ àwọn young ladies náà mo láìkì Ọmọ́tọ́lá Jọládé Ìkẹ́hìndé Ọmọ́tọ́lá Jọládé Ìkẹ́hìndé mo láìkì Bímbọ́ Ṣe àǹtí Bímbọ́ Ṣe Fúnkẹ́ Akíndélé Genevieve Inaji wọ́n ti ẹ̀ pọ̀ my list I just like them but right now I just wanna be myself I don't wanna be anybody. ẹ fẹ́ dá wà pé òkè mo fẹ́ràn ara mi ẹni tó bá fẹ́ fẹ́ mi kó fẹ́ mi èmi náà dá wà ní. bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ wa òkè àgbàtẹ́ẹ̀dẹ́gbọ́ ẹ̀ ní jábọ́lá ṣe dùmarè ohun tí ẹ fi ń bọ ayé tí wọ́n fi ń àìmọ̀ òkè àgbàlẹ̀ wa torí èèyàn ká sì máa wòye pé ibi tẹ́ni ìdẹ́kò náà débẹ̀ ẹjọ́ kan so wọ́n ní gbogbo ibi tẹ́gbà náà wà láyé kéèyàn ṣáà máa dúpẹ́ èmi á sì máa tọrọ pé olúwa mo fẹ́ gòkè ẹnìkan náà wà lẹ́yìn tá a fẹ́ dàbí ẹni tó ń sọ̀rọ̀ yẹn ẹnìkan náà ti máa wò lọ́ọ̀kan náà tó náà fẹ́ dàbí tẹ̀ so ipò kíkò tá a bá lè wà láyé ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ẹ̀yin ò mọ àwọn tó ń wò yìí ẹ sì mọ àwọn tó ń gbàdúrà pé ó dáa mo fọ ọmọ jìnnà mo fọ láì tọrọ mi náà fẹ́ dàbí tẹ̀ lọ́jọ́ kan ẹjá máa dúpẹ́ ìyá wa ẹ dúpẹ́ fún ayé yín pé ẹ ṣàìsàn ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ ẹ rógun ikú ọmọ àìsàn ò ṣe yín àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àsìkò tó fún yín ẹ ṣeun ìyá wa mo ní kí ni àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti àwọn òṣèré yòókù ṣé gbogbo ẹni tó bá ti pè yín bóyá pè yín fún ṣẹ́bà gbogbo wọn pátá náà lè máa jẹ́. àṣepọ̀ wa ó gún régé ìyẹn fún ẹni tó bá ní ìfẹ́ mi you understand ṣùgbọ́n gbogbo èèyàn kan ló máa like you you have to understand that gbogbo èèyàn náà kan lè lèmi náà like so bí láì ṣe wà nìyẹn. bẹ́ẹ̀ni ayé bẹ̀rẹ̀ sí ní tí 80% ẹ̀dá láyé tí wọ́n bá ti fẹ́ràn rẹ̀ kí gbogbo èèyàn kan ló máa nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ni. táwọn èèyàn bá pè mí àwọn èèyàn tó máa ń pè mí jù àwọn producers ará àta ni then àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan náà wà tó súnmọ́ mi dáadáa bí ọmọ bàbá ọba Ṣẹ̀san Alábí àwọn èèyàn mi kọ̀ọ̀kan náà wà tó súnmọ́ mi dáadáa tó máa ń pè mí síṣẹ́ Òbelú gbogbo àwọn èèyàn náà wọ́n máa ń pè mí síṣẹ́ dáadáa so àwọn èèyàn tó mọ̀ wọ́n bọ̀ àwọn tó tún máa ń pè mí síṣẹ́ jù dáadáa láǹtà àwọn tó yẹ pé producer náà àtàlẹ́ pọ́pẹ́ wá ṣiṣẹ́ bọ̀ tó bá yẹ pé ńlọ́sùn oníkàlùkù wọ́n ní kílìkì wọn oníkàlùkù ló ní kílìkì wọn you understand but tá bá ríra wa I always talk to them ká bára ṣeré ká ṣe ká mọ̀ but most of them máa ń rí mi bí ẹni pé àmì ìfẹ́ súnmọ́ wọn kò ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní olórí kò ń ṣe bẹ́ẹ̀ eré mi ṣe wà yìí ìkọ́ kékeré ló máa ń bè mí lò mi láìpẹ́ mo ní tètè bínú sí kan ńlá ó sì ṣe kan ńlá fún mi o ṣùgbọ́n tó má máa ṣe kan kékeré fún mi ó máa dùn níbẹ̀ ní pé kí n kàn sí ẹ̀bí so that is me so máa ń fẹ́ fàyè ẹjọ́ lẹ̀ máa ń fẹ́ fàyè kìíní lẹ̀ so that mo máa ń ṣe nìyẹn but most of them at least 80% of them tó bá rí mi wọ́n ní àwọn kan wà níbi kan ṣe máa sọ̀rọ̀ mi pé àbí bá ti kò rí bẹ́ẹ̀ ó mọ̀ kan tó ń ṣe bọ́mi ní láti ṣe máa so mọ́ everybody káàkiri pé tí mi rèé o èèyàn mi rèé o ọ̀nkú mi rèé o ọ̀rẹ́ mi rèé ká máa yá mi o. bẹ́ẹ̀ni kò dáa kéèyàn máa tiẹ̀ ṣojú ayé kẹ́ńtẹ́ ń bá ń bá rìn kó mọ̀ pé ìlú èèyàn tí mo jẹ́ lélẹ̀ wọ́n dẹ̀ ní mọ wà fún wà ló ń jẹ́ mọ̀rẹ́kọ̀rẹ́
ẹ ṣe òyà wa abala tá a tún lọ yìí náà ni wọ́n pè ní jìnjìnjìn wọ́n ní ẹ bá wa sọ ṣàkùṣàkù yẹn bẹ́ẹ̀ ṣe máa ń sọ yẹn ṣàkùṣàkù ṣáyé ló wà ní àbí. ẹ̀yin lẹ máa sàmì màá wá sáyìn padà. ok ọmọ jìnnà àdìó yá báwo la ṣe wá ṣàyí. dára ẹ máa ní ṣàkùṣàkì. ok ṣàkùṣàkì ó yá. ọlọ́run bí ẹlẹ́rìí ṣáyé lè ń gbé ìyàbọ̀rùn. ẹ jẹ́ òyà wa tọ̀ abáyátá ìbéèrè tí mo tún wọ́n fẹ́ bí náà nísìnyí náà ní ẹ sọ̀rọ̀ nípa ìfipábánilò tó ṣẹlẹ̀ ní ìgbà kan rí nígbà kékeré yín ǹjẹ́ ẹ lè bá wa ṣàlàyé fún àwọn ará ilé torí mo sọ fún wọn pé ètò yìí kò ṣe pé kàkàn wá ká wá rẹ́rìn a lè rẹ́rìn ṣùgbọ́n ká máa rí ọgbọ́n kọ́ dẹ̀yìn tó bá ṣẹlẹ̀ sí wa ìgbésẹ̀ ta lè gbé gbà ẹnìkan sọ pé ó ti ṣẹlẹ̀ sóun rí bó ṣe ṣe lélẹ̀ kò dẹ̀ ní lára torí àwọn nǹkan mi ti lè ṣẹlẹ̀ ní àtẹ̀yìnwá tó pé bẹ́ẹ̀ bá ṣe rántí báyìí ní kíní yẹn máa gbé yín ṣùgbọ́n tẹ́ bá ti sọ síta ọkàn ẹni lómìnira máa balẹ̀ so ẹ bá wa ṣàlàyé ìyá wa bó ṣe ṣẹlẹ̀. ó sọ ni tí má kàn tún ní kí n máa tún padà lọ bẹ̀ pé bóyá bó ṣe ṣẹlẹ̀ yẹn máa long story ni you understand although mo ti fi ṣe film but mi ò sọ details sílẹ̀ tán film yẹn ni Anjola so àwọn tó bá fẹ́ wọ́n lè lọ wò Anjola but mi sọ story akàn fi nǹkan mi kún but main thing tó ṣẹlẹ̀ gangan ni rape yẹn òun gangan ni main thing bá kọ̀ fún àwọn nǹkan mi kún fiction mi sí. but tí má ní kí n ṣe máa sọ lọ ó máa. ẹ ti sọ o pé sọ̀rọ̀ ní yí o. ní tó ṣe máa kan brief ẹ̀ ni I'll just talk about it like okay now bóyá wọ́n ti rape èèyàn rí bóyá wọ́n ti rape èèyàn kan rí àbí bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ rape ẹ̀ kò tí pẹ́ I just want you to know something right now wípé okay má yẹ kí yẹn bọ́lẹ̀ don't let it get at you ó ti ṣẹlẹ̀ nìyẹn wọ́n ti sọ bá tó wáyé pà along the line ó ṣẹlẹ̀ yẹn ẹ̀mí yẹn wá bá bẹ̀ lọ́kọ́ then ẹ̀yin òbí this is very very important you need to hold on to this kò sí ìyà tó lè máa jẹ yín ẹ jù ẹ má fọmọ yín sọ́dọ̀ family ojú ayé náà máa ń ṣe o I will say even most people tó wà lórí ìwà báyìí tàjọ ń wọ wọ́n máa sọ pé sọ family ojú ayé náà ṣe because nígbà téèyàn bá dá sí ẹ tó mọ̀ pé ẹ̀gbọ́n ẹ dá sí àbúrò ẹ dá sí ẹ even if you don't have much láti support ẹ̀gbọ́n ẹ bóyá ńgbà tọmọ ẹ tó lọ tẹ̀gbọ́n ẹ lọ àbí tàbúrò ẹ lọ tó wà fọmọlẹ tó bá lè support ẹ 100% make sure you do your best. mo wá lọ torí nǹkan bẹ́ẹ̀ ló máa ń fà tó yẹ pé ìyàwó akọ̀wà ẹ̀jẹ̀ lọ fọmọ síbí ẹ̀jẹ̀ lọ fọmọ sọ́hùn. Do you understand? ẹ ní láti tọ́jú ọmọ yín ẹ tọ́jú ọmọ yín bó jẹ́ gàrí lẹ̀ ń mu it's a matter of time you definitely overcome it. ẹ tọ́jú àwọn ọmọ yín bó jẹ́ gàrí ni ẹ fẹ́ sílẹ̀ ẹ máa ní ẹ̀kọ́ ọmọ yín kan lọ jókòó sọ́lé èèyàn kan bí tí mo mú kọ́ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn. but nǹkan tó ṣẹlẹ̀ sí mi it's all about me because I love education I want to go to school. so ti yé yín then because mo sì ní nígbà yẹn gbogbo àwọn olùkọ́ ilé sọ pé àwọn value education because tí ẹ máa value education ọmọ ẹ wàá ṣe fipá láti lè ṣe kí ló pè láti lè jìyà fọmọ yẹn láti débi tó bá fẹ́ dé because ó máa padà jọ rẹ so bí sáà wò pé nígbà tí bí sáà dọ́dọ̀ family my because family ó sì nìyẹn wọ́n sì lè dá sí wọn gan gbogbo àwọn ọmọ wọn mọ̀ sí wa ọmọ ẹ̀ ní wọ́n sì lè dá sí pé kò sí tó wá fún so nígbà tí wọ́n á débẹ̀ yá wọn ní àwọn lọ sí school ni ìnáwó sí mi ti ń wò mí láì pé tó o bá sọ mo ti dé sábẹ́kúta 1999 mo ti wà lẹ́kọ̀ọ́ láti sábẹ́kúta mo ti wà lẹ́kọ̀ọ́ ní 1999 so mo wá for 3 years mo sì fi jẹ́ kí n lọ sí school wọ́n lè máa ṣe secondary school mi ni mi lọ́dọ̀ yá yẹn nìyẹn yá yẹn wá ní àdúgbò báwo ni ṣọ́ọ̀bù olè wá ní ṣọ́ọ̀dù ẹ̀ lọ school university mo wojú yá yẹn kí ló dé tó ń wojú rẹ̀ kí ló dé tó ń wojú rẹ̀ bí àyè ṣe mú wọlé nìyẹn wà tó ń wọlé yá yẹn wá ní tọ́ fún mi because bàbá yẹn dá sí mi kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ and I put it so tọ́ fún ọ pé kò báyìí mi lọ sí láti jọ yìí kọ̀ọ̀kọ̀ she felt so bad like bàbá yẹn dá sí mi gan ó lè dá sí àwọn ọmọ mi oh you are staying here oh anywhere mọ́ wàá lọ sí school ìyá yẹn definitely lọ sí school mo lọ register mo ṣe junior white àná but bàtí wáyé fún wọn gbé pẹ̀lú wọn ni àwọn dẹ̀ lọ́mọkùnrin mẹ́rin ọmọkùnrin mẹ́rin obìnrin bí i méjì ọ̀sùn so èmi ni máa ṣe gbogbo iṣẹ́ ilé ṣe gbáyàwó pọnmi ibi tá a lè ṣe máa pọnmi máa lọ pọnmi yóò máa fi ọmọ kẹ́mọ́ gbé lọ sí two-story building máa fọ gbogbo jeans àwọn àgbàlagbà ẹ̀wọ̀ èjì ẹ̀ ń gbà ẹ̀mí èsì pé 3 years
So the stress now come back from school, máa dé láti school báyìí, màá tún fẹsẹ̀ rìn lọ, tí wọ́n máa fi gbé kìkì ọ̀tí ẹ̀ kéèké náà kù báyìí. Wọ́n kàn gbọ́, Àbíbá! Bó tún ti dìde, màá tún lọ sọ́jà. Mo ṣe mo jẹ́ sèǹsì tẹ́ bá jẹ oúnjẹ mi ẹ̀yìn kẹ́. Ìgbéraga jẹ́ o. Màá tún sáré lọ sọ́jà. Màá sáré lọ sọ́jà. Màá sáré lọ ṣe gbogbo ẹ̀yìn lọ wá tún dé. Òun sẹ́yìn bọ̀ ìjọ́ tó máa ṣẹlẹ̀ náà. Irú nǹkan ibi tí mo wà gan tó yẹ pé ìgbà tí mo gbé lébùté mẹ́ta gan tó yẹ pé àwọn ọ̀rẹ́ mi báyìí láti fọ ẹlòmíì láti 12 years wọ́n ti já gbogbo ẹ̀ dànù. Mo dẹ̀ wà láàrin wọn kò sí kan tó ṣe mí. Mi ò di virgin, so ibẹ̀ wá nìkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀. Bó ṣẹlẹ̀ ní different times. Ó ṣẹlẹ̀ ní àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀. So ilé ìṣe tiẹ̀. Nígbà tó wọ́n mọ̀ pé ẹ̀gbọ́n wọn ti ṣe tiẹ̀, òun náà wá wò pé òun náà máa ṣe tiẹ̀. Tẹ̀ẹ̀dẹ̀jọ jẹ́ bí àbí ìyá wa ti fẹ́ bí ní. But extended family ni wọ́n. Ó ṣe ẹ̀jẹ̀. Ó ṣe jìnnàbì náà jẹ́ extended family ni wọ́n. Ó ti yé yín. So ẹlòmíì lè kọ́ tí mo wá tí mo sọ̀rọ̀ molestation náà. Molestation rẹ̀ mọ̀ pé molestation pé oríṣiríṣi ẹlòmíì lè fọwọ́ gbáyàn kó fọwọ́ tẹ̀yàn lọ́yàn nǹkan kan. Tó jágbá nu wọn mọ̀ ẹ̀ ló bá rí mi. Akọ̀ fún ó lè pàdé mi staircase. Kò gbá ọmọ ẹ̀ mà ti lọ́yàn. Ọmọ ẹ̀ ló ti ń pọ̀ wá ìṣe o. But we thank God today because we máa sọ fún àwọn èèyàn kò sí ìkọ́jọ́ lómi lè ṣe sí mi. You can never get that because àwọn tí mo bí kò yẹ kí n call love me or show me love, so who are you? Mo dẹ̀ make sure kó mo overcome that thing. So tí èèyàn bá ti ṣe ìdílé yẹn máa sọ pé ẹ̀mí èṣù kan ni ẹ má jẹ́ kó wọnú ayé kò sí bóbìnrin yẹn ṣe lè find you don't need to rape a woman, you don't need to rape any woman. Ẹ tó bá tiẹ̀ rape tó bá fi bá báyọ̀ lò ó lè gbádùn ẹni tí ò ti ọkàn ẹnì kejì wá ó ní láti tọkàn àwọn méjèèjì wá. You understand? Ó dẹ̀ mà kíní yẹn dẹ̀ dúró kíní yẹn bàjẹ́ o. Oníkálukú ṣé bá ṣe ń gbórí wa káàkiri oníkálukú ló lè dà tiẹ̀ tó ń tẹ̀lé. Ó lè fi ìpè àwọn chíìtì yàn sí ẹlòmíì lè chíìtì lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀ máa rí ìyá ẹ̀. Ẹlòmíì lè pé ọgbọ́n ọdún báyìí ó máa lọ dúró síwájú mi báyìí. Ó máa lọ dúró ní lẹ́yìn lẹ́ẹ̀ máa ti gbàgbé pé ìṣe normal thing. Pẹ̀lú nǹkan tí mo sọ wọ́n tún lé mi jáde ìgbàtàn lé mi jáde mo lọ kó sọ́wọ́ bàbá ọmọ mi ìgbà tí mo lọ kó sọ́wọ́ bàbá ọmọ mi báyìí ó ti accept mi lóru kọ̀ọ̀kan. Ìgbà yẹn mo fi wá lóyún bímọ. So gbogbo yẹn náà if not kò yẹ kí gbogbo ẹ̀ tiẹ̀ wọ kò yẹ kí tiẹ̀ lọ́lọ́ bàbá ọmọ mi àbọ̀ náà sọ wípé. Ẹ̀bọ̀ yìí kò tí ì ní lọ́kàn láti ẹ̀ ti lọ lé ọkọ ọkọ torí pé fẹ́ kúrò mi tẹ̀ ń gbé. Mi ò ní so bí Ọlọ́run ṣe ń ṣe nìyẹn sọ Ọlọ́run ṣe máa sọ pé ìkòkò dúdú báyìí lẹ̀kọ́ funfun máa ń jáde lẹ̀kọ́ funfun báyìí sọ Ọlọ́run sọ pé ibẹ̀ yẹn ni máa ti bí ọmọ mi ni máa dẹ̀ ti gbé jáde and I thank God today so it's now everywhere for you. So ìyá bó ṣe jẹ́ o. Ìmọ̀ràn wo lẹ wá ní fáwọn tó ní ọmọbìnrin àtàwọn tó ń fi ọmọ sọ̀kò káàkiri pé ìwọ lọ gbé bí mo fẹ́ lọ bí iṣẹ́ ìwọ lọ dúró bí lọ́sẹ̀ kan ìmọ̀ràn wo lẹ ní sí wọn torí ohun tó ń jẹ lọ nílùú Nàìjíríà. Ó ń ṣọmọbìnrin nìkan o. Àtọmọkùnrin gan. Àwọn géètì wá pọ̀ tàǹsì. Ayérayé o. Àwọn géètì pọ̀ tà tó ṣọmọkùnrin ní incident kan sí mọ̀mọ́ ọmọkùnrin kan ọmọ 7 years tó filẹ̀ tó máa filẹ̀ sọ́dọ̀ ọmọkùnrin máa yẹn dẹ̀ bá ọmọ kékeré yẹn ní àjọṣepọ̀ láti inú rọ̀dí. Jésù. Ọmọ kékeré kò sí ọmọkùnrin nìkan kò sí ọmọbìnrin nìkan ẹ̀sìn gẹ̀ẹ́sì ẹ̀ kò sí ọmọkùnrin nìkan àti obìnrin àtọkùnrin you need to always take care of them you need to always ask them then ẹ̀yin òbí ẹ máa ní mutual relationship pẹ̀lú àwọn ọmọ yín. Ẹ jẹ́ kán jí ọ̀rẹ́ yín irú sìn mọ́ sí ìlú òtètè mọ̀kàn tó ṣẹlẹ̀ for years nígbà tí ìkọ̀ yẹn ṣẹlẹ̀ sí mi wọ́n sọ fẹ́ anybody torí mi àti wọn ò ṣe àjọrẹ́. Ṣòye yìí létà ìgbà tó máa gbọ́ bá fẹ́ máa sunkún wọn fẹ́ mọ́ ní ìlẹ́fà mo ní tó bá yẹ pé ìgbẹ́ ṣe ṣe yẹn ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ báyìí tí ò rí bẹ́ẹ̀ kò yẹ nǹkan yẹn ò ní resort dé bẹ́ẹ̀ ìwọ̀n we thank God today ṣẹ́yìn òbí ẹ jọ ọmọ ẹ máa ṣe ẹrí tẹ́ bá délé lálẹ́ bóyá fọmọ sókè èèyàn kan a lè gba ọmọ sí a máa gbọ́ ọmọ káàkiri every time a máa para wa sí ìjọba lọ́rùn ni bọ̀ tẹ́ bá délé ẹ bèrè lówó ẹ pè jókòó ẹ gba kọ́kọ́ bá ṣeré bí ẹ ti bá ṣeré yẹn máa bá níbo ló lọ kí ló ṣẹlẹ̀ your body you understand ẹ kọ́ lẹ́dẹ̀ wọ́n máa sòótọ́ ọ̀rọ̀ fún yín. Irú ọmọ mi kọ́mọ mi bá ti máa dé láti location ó ga o mo gbá bọ́ọ̀lù lé mi ẹsẹ̀ ro mi apá ro mi ó ti mọ̀ pé kí n tó béèrè ó ti gbọ́ torí nǹkan tájọ máa ń ṣe ni tó ti gbọ́dọ̀ sọ fún mi kí n tó béèrè lọ́wọ́ ẹ̀. Ó ṣe yẹ kó wà nìyẹn ẹ má kanra mọ́mọ. Ìyàwó ẹ máa ṣe ń wo mo rí i pé àwọn tó ń wò wá náà wọ́n á rí ẹ̀kọ́ kan àbí méjì náà wọ́n á rí kọ́
nígbà tẹ wá tó wá ti ṣẹlẹ̀ ṣé ó tiẹ̀ nígbà kankan tẹ pé ìyá yẹn ìyá àwọn ọmọ yẹn tẹ pé wọ́n jókòó àbí tẹ dúró jọ kojú báyìí tẹ ṣàlàyé tó ṣẹlẹ̀ sí wọn. wọ́n mọ̀ náà ní ìsinmi tó lè mẹ́sàn-án kò lè fẹ́ sọ details tán. She knew everything now. Mà tí wọ́n gbọ́rọ̀ yẹn náà pé àwọn ọmọ wọn ti pa wọn. That's how she said. Like kí ló gbé ọmọ yìí kiri kan kiri kan ìwọ ṣé kò tẹ ṣe yẹn dáa kankan. Ó jọ pé tí wọ́n notice pé she felt so bad. Ó jọ pé wọ́n wá jọ pàdé àpòpọ̀. Wọ́n wá lé mi torí ìyá yẹn ò sí ní ìyá yẹn lọ sí Abuja wọ́n sọ pé àwọn lọ sí Abuja. So 3 days later ìgbà tó ń lé mi yẹn àdí nǹkan bíi 11:30 lálẹ́. ẹjọ́ ẹ̀yẹ ènìyàn mi ẹ bá wa ṣe ìgbà tí èmi wá lọ tí mo lọ sọ́dọ̀ báyìí bàbá ọmọ mi tí ìfẹ́ ń gbà yẹn bí street brother ní ṣì ń gbà yẹn mo á lọ mọ́ ní àkọ́bà náà ṣe fún mi wọ́n ní ó wá sọ fún mọ́mì ẹ̀ náà ti kú sí òun náà ti kú kọ́ lọ́ máa fọ̀rọ̀ káwọn méjì so ó wá sọ fún mọ́mì ẹ̀ pé kí mọ́mì ẹ̀ tẹ̀lé mi lọ sílé wọn nígbà tó dé mi tí ẹ̀já wọlé òkè báyìí náà ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sí wa pé ká má lọ nígbà tó wá tó ọjọ́ kẹta àbíjọ́ kẹrin sí ìyá yẹn wá dé mo lọ bá ìyá yẹn pé ìyá yẹn mo lè ń pe mọ́mì ní bákọ́nì báyìí mọ́mì mo fẹ́ wá rí ìyá yẹn wò báyìí ó lè gbòòjì báyìí mo ti rò pé mo kàn bu yẹ̀pẹ̀ lé yẹn láti ní ìdẹ́nu ilé ìmọ̀ra yé yìí lẹ́sìn máa jẹ́nu ilé ìbọn máa pè mí fúnra wọn wà ní. ṣe rí pé ń gbà mí wà tí a bá ń bínú lọ́wọ́ ṣe rí àṣẹ tá a bá sọ ọ̀rọ̀ tá a bá sọ láti inú wa ó máa ń ṣe máa ń jẹ́bi tó kọjá. náà ni because ẹ̀yin kò mọ́rú ọmọ bóyá ọmọ Ọ̀ṣun ni bóyá ọmọ omi ni ìgbà wọn kò mọ́rú ọmọ tẹ́ jẹ́. wọn mọ́rú so bí mo ṣe sọ ńgbà tí àyẹn wá fẹ́ wá ṣe so aṣáárin yẹn lọ bẹ́ẹ̀ ìgbà tí àyẹn wá fẹ́ ṣe 60th or 70th birthday. ìṣòro àrípá àwọn ọmọ obìnrin yẹn àwọn fọ́ọ̀dù àwọn obìnrin wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí àbí bá ògbọ́n máa sí bẹ́ẹ̀ dé ìyá yẹn ògbọ́n mi ṣáà lè rà mo ti gbọ́ mi ṣáà tíráì láti múra nílé mo ṣáà lọ. ẹ tún lọ tó wá gbé mi lọ. bọ́n mi ò dẹ́kẹ̀ o ìsàlẹ̀ yẹn ni mo dé o ìsàlẹ̀ náà ṣe pàṣẹ èmi ò lo ojú 15 minutes lọ mo mẹ́sàn mo há nǹkan mo ṣe ìyá yẹn kàn wò mí báyìí gbogbo ẹ̀bùrẹ̀ kàn wò mí mo yà àtọ́ mi kọjá mo ń bọ̀ màmọ́ mi mo ń bọ̀ mo dẹ̀ láwọn tv yẹn náà tó ṣe level yẹn mo rí wọn mo dẹ̀ ní àmọ́ mi mo ń bọ̀ mo tún káwọn yẹn gan lọ́nà ilé ìpàdé wọn lọ́nà ẹ mọ̀ náà ìsì o. mo ìwọ́nu mọ́tò mi lọ nìyẹn wọn mo dẹ̀ ní pàtí mi tí mo ní láti lọ tó kọ̀ táyé lọ ní ìyédé bẹ́ẹ̀ mọ́ ni. but was it not there last month ni mo wá gbọ́ pé ẹni tó ti tẹ̀jú mi tó rẹ̀kùn mi gangan pé ó kú ní last month. ká ní ẹ mọ̀ pé mo ṣe fídíò ṣé àwọn pé mo ṣe fídíò ká ní mo ṣe fídíò ní àná mo post ẹ̀ sórí Instagram mi nígbà tí mo post ẹ̀ èèyàn kan tó mọ̀ nípa ìkànnì so èèyàn kan tó mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yẹn so èyí ẹni yẹn ló wá pè mí wá ṣé ò gbọ́ pé ẹni báyìí ó kú níjọba yẹn ni ṣé ò wọ̀ pé nǹkan báyìí kú níjọba yẹn mo gbà ìwọ̀n owó ló kú Bánúdà tàbí ṣé wọ́n wá ní ẹni yẹn ni èmi ò mọ ọ̀rọ̀ kan bí a mo mọ̀ ni mo ṣe sọ mo ní mi ò tiẹ̀ mọ̀ anything sẹ́ni yẹn ti kú ní last month. bó ṣe sọ náà nìyẹn pé mi máa sọ fáwọn èèyàn pé kéèyàn máa ṣe dáadáa. Ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó dá ló máa ń pẹ́ kó tó dá. ẹni tó mọ̀ lẹ́sìn mi tó yẹ pé tó bá pàdé mi ní staircase nígbà yẹn tó máa ló ń tẹ̀ mí lọ́yẹ̀ ó ṣe gbogbo ìyẹn náà tún kú. ìwọ Ọlọ́run kí ló wá ń ṣe léyìí fún ìkà làwọn ènìyàn àwọn ènìyàn burú ẹ̀pọ̀ àwọn èèyàn ti gbàgbé pé láyé àtijọ́ àwọn èèyàn máa ń ṣe kọjá ṣùgbọ́n láyé ìsìn bó ṣe ń ṣèkà ẹ̀ báyìí ló ṣe ń jẹ̀yà ẹ̀ because wọ́n lè gbòdì lè máa ti ń wá láti ìran kíran tó bá tiẹ̀ wà láyé gan tọ́mọ ẹ̀ náà bá wà láyé wọ́n tún lè ṣerú ẹ̀ náà fún bí ò bá kú. ẹ ṣeun ìyá wa ẹ ṣeun nígbà tẹ wá ṣetán tẹ wá lọ sílé ọkọ báwo nìyẹn náà ṣe kọ́síkọ́ tí ò dùn yín tí inú yín ò dùn sí láti ṣe ni àbí ìgbà tó yẹ kó ṣàjẹ lọ ọ̀dà sáà pé ṣàjẹ ń jókòó ṣàjẹ ń wábi jókòó sí torí ẹ fẹ́ padà lọ sábẹ́kúta ẹ dẹ̀ fẹ́ padà lọ sílé àwọn olórí ibú òun lè wá fi dúró síbẹ̀ yẹn. ṣe rí ọ̀rọ̀ ilé ọkọ yẹn àná láì jù ní ó pẹ̀lú nǹkan tó fún mi phobia àti mo ṣe wò pé I'm not ready to get married for now because and I've been single for 14 years. ó ti ẹ̀ jẹ́ because àwọn tó bá ròyìn pé gbogbo òṣèré ni ò sí ilé ọkọ wọ́n mọ̀ dí orí ọ̀rọ̀ máa ń pọ̀ lórí ẹ̀yìn òṣèré púpọ̀ pé eléyìí tó ti fọkọ ẹ̀ lẹ̀ eléyìí náà tó ti fọkọ lẹ̀. kọ́ tó èmi lè sọ sí máma marry sìn mo fẹ́ marry ni I just want to be married forever. Do you understand?
not like when you're ready, but number one, before you marry these days, o gbọ́dọ̀ lówó kò sí ṣe òun ṣèfẹ́ nìkan if not ìyá jẹun sọ̀hún so nǹkan tó wá fà á tí mo fi wá lọ síbẹ̀ yẹn mo fẹ́ out of pity ìyẹn bàbá ọmọ mi gbà yẹn out of pity ló fẹ́ mi lólẹ̀ ẹ má fẹ́ yẹn out of pity kò sí nǹkan tó lè ṣe fún yín tẹ́ bá ti lọ́ọ̀bẹ nìyẹn ẹ má fẹ́ ẹ kàn sọ bẹ́ẹ̀ ni pé má bínú nǹkan báyìí ló ṣẹlẹ̀ then you guys should just wait, you know. So ọ̀tọ̀ nìyá tí mo tún jẹ́ mẹ́ àwọn ṣé ká máa sọ iye ìgbà táwọn àbúrò ọkọ mi náà mi bí ẹni máa kú pé ṣọ́kọ́ mi àbúrò bàbá ọmọ mi náà mi bí ẹni máa kú iye ìṣòro ìkan ló yọ òyìn iye ló yọ eyín. so èjì àtọ̀run pa pẹ́lẹ́ lé. èjì àtọ̀run pa ẹ̀jẹ̀ náà mi yọ o ẹ̀jẹ̀ náà mi yọ. ó di ìyá ológun tájú sàrẹ́. Oh God. You know, so many things happened, you know. But we thank God for today. Adúpẹ́ Ọlọ́run yá wa. Tọ̀ egungun bí egun yín, ẹran bí ẹran ara yín lọ́lọ́run máa fún yín tó máa ṣe bí bàbá ọmọ yín. Tó máa dúró tì yín, tó máa ṣe bí bàbá fún yín, lọ́lọ́run máa fún yín lágbára Ọlọ́run. Gbogbo ìyà tẹ́ ti jẹ, ó ti dàtú sẹ́yìn òtó egun fi sọ lágbára Ọlọ́run. Ẹsẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí máa gbé pa ẹsẹ̀ ayọ̀ ìbùkún lágbára Ọlọ́run. Ìyà tẹ́ ti jẹ, ọrọ̀ ẹ̀ lẹ́ máa jẹ dọ́bù lágbára Ọlọ́run. Ẹkún tẹ́ bá máa wá sun báyìí, ẹkún ayọ̀ ló máa jẹ́ torí mi ìfẹ́ sun èmi gan kiri ẹ̀fẹ́ yìí ló ti mi ṣùgbọ́n káwọn èèyàn máa rò pé kí wàá ló ṣe lé ìtorí Ọlọ́run ṣùgbọ́n ó jẹ mí lọ́kàn ó dùn mí nítorí pé wọ́n fi ìyà yẹn jẹ yín ni èyí ò dẹ̀ nílé sọ̀rọ̀ nígbà tẹ́yìn náà wá rí wípé ẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n lọ bọ́ síbòmí pé àṣẹ ìjà jẹ lọ́bì kan ìnùbọ̀ Ọlọ́run ti mọ ìpasẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe láyé yín Joshua náà ló ṣe dáadáa yìí Joshua gan lókìkí jù ìyá rẹ̀ gan lọ ẹ ṣeun gan àwọn afẹ́ sọ̀rọ̀ Joshua kí ni eré àbí fíìmù wo gangan ló gbé Joshua jáde wá síta. ó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní December 2017 ló bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà but fíìmù tó ṣe ń gbà yẹn Ará Mi ni title ẹ̀ òun àti Àdùnní Adé lọ́jọ́ play lead Ará Mi ni title ẹ̀ you know and ká dúpẹ́ fọ́lọ́run sí pé ó ti gba award ní abroad ó lè ti gba award ní Nàìjíríà. Ó dẹ̀ ti wà nínú fíìmù 19 movies both English and Yoruba ń sìn and he's doing well. Wow. Ọlọ́run ṣeun. Báwo wá lẹ ṣe wá jọ ń ṣe papọ̀ torí tẹ́yìn bá níṣẹ́ location tí máa yàtọ̀ sí ti Joshua dẹ̀ ṣe mọ̀ pé àwọn ọmọ òde ìsìn yẹn lè ti pa sọ fún wọn pé yá wá ṣe báyìí ṣé Joshua ló nífẹ̀ẹ́ sí láti ṣeré ni àbẹ́yìn ló sọ pé ó dáyé òṣèré lèmi náà ó láti ṣe tipátipá ni báwo ni ó ṣe jáde wá báwo ló ṣe jẹ́ ìyá rẹ̀. kò nífẹ̀ẹ́ ṣe tíátà tó. But sometimes èèyàn máa ń persuade èèyàn láti lè ṣe nǹkan. Kò nífẹ̀ẹ́ sí láti lè rárá. But nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo fẹ́ràn bẹ́ẹ̀ yẹn Joshua ṣe máa ń ṣe. Mo fẹ́ràn ẹ wo àwọn ará ilé ẹ wo Joshua àti ìyá rẹ̀. Ẹ lè fa sọ́wọ́ dẹ̀. Ẹ jẹ́ fa sọ́wọ́ dẹ̀ torí no yẹ kọ́ ẹ jẹ́ wá bí ìjáde torí ọmọ tí ẹ ń tà rò pé kò lè pàgọ́ èyí tó kọ́lé alárinrin kulẹ̀ yín méjèèjì. Àbí o. Ọlọ́run má jẹ́ ń ṣayé o Ọlọ́run má jẹ́ ń ṣayé Joshua délé. Àmín. Mo wà surprise nígbà tó kọ fújì. Ilé ìtúkọ́ ó ní àwọn kan tó yẹ pé ó máa ń bí láwọn ìbéèrè kan bẹ́ẹ̀ ṣe ń bí báyìí ló máa ń dá yín lò bẹ́ẹ̀ ṣe ń bí ló ṣe máa dá yín lò ó dà ìpele yìí ẹ jẹun ó dà ìpele yìí. mo tẹ̀ ní ìyọ̀ tó fẹ́ sọ fún ọ. Kẹ́lọ́ fúlò lélẹ́yìí. Ó ti sùn wọn lánàá. Ọlọ́run tóbi lọ́la o. Ọmọ iná tó máa ń jáde ìsàlẹ̀ yẹn. Tó máa ń jáde ìsàlẹ̀. Kẹ́lọ́ fúlò yẹn. Tó bá yẹ kó ṣe òyìnbó yẹn, ó kọ́ ló dúró tì wọ́n náà. Kẹ́lọ́ fúlò ló ṣe wèwè bá tẹ̀lé tó dúró tì wọ́n tó dáa. Àwọn ìwé ayé wọn yìí o. Mo jẹ́ ẹjọ́ láti yẹ lára bó ti sùn lọ. Pẹ̀lú gbogbo òyìnbó yẹn. Tó bá bẹ̀rẹ̀ súnmọ́ kẹ́lọ́ fúlò yẹn báyìí. Kẹ́lọ́ fúlò.
Mo ṣàwọn náà. Mo ṣàwọn tí flow dẹ̀ ṣe tó kúkú correct mo ṣàdúpẹ́. Start pé máa ìkọ̀wé kiri kan máa fi ẹ̀ pa náà. Volcano. Mo tún ti sọ́ọ́ sí ẹ̀yàn. Ṣé mo tún ti sọ́ọ́ sí ẹ̀yàn tí wọ́n máa fi mí rẹ́rìn? Ẹ ṣeun ìyá ọba Joshua ẹ ti mọ̀ bẹ̀rẹ̀ ayé Joshua ẹ mà ní mọ̀ pé ayé ẹ̀ láṣẹ ìdùnnà rẹ̀ gbogbo tí mo ti mọ̀ ní àwọ̀ Joshua mami ni ìyá ìyá máa ní Joshua ni yes mom nǹkan tí mo sọ̀rọ̀ ló kọ̀rẹ́ ni mọ́mì kò correct ní ẹni ṣé mo ju yẹ́ ẹ lọ ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ọmọ náà bẹ́ẹ̀ ṣe rí báyìí nínú yín náà dẹ̀ ń dùn ẹ ti jẹ̀yà lórí ẹ̀ lágbára Ọlọ́run ẹ̀ ní jẹ̀yà mọ́ ní agbára Ọlọ́run ìyàwó náà tó máa ṣe bí ìyá fún un náà tó máa dàbí ẹ̀yin náà lọ́lọ́run máa fi fún lágbára Ọlọ́run ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní sunkún lórí ayé ẹ̀ lórúkọ Jésù ẹ ṣe ẹ̀yin ènìyàn mi ìtàn Àjọlá ẹ ló ń bọ̀ abẹ́ ti ṣe kọjá ṣe bẹ́ẹ̀ ti ṣe fíìmù. Ó ti jáde ó wà YouTube báyìí. Àjọlá sórí ìtàn ayé yín ni àbí gbogbo ẹ̀kọ́ ni gbogbo ẹ̀ papọ̀. Main thing tá a ṣe ń bẹ̀rẹ̀ ọ̀gbọ̀n ìtàn ayé mi náà ni abúlé ṣàwámì kan gbọ̀ngàn tó lọ síbì kan kó tó lọ dípẹ́ àwọn yẹn ń ba àwọn ọmọ yẹn ń ba ní àjọṣepọ̀. So ìtàn ìbọn àjọṣepọ̀ yẹn gangan bó ṣe ń ba ní bá sùn yẹn ló ń gangan ní main thing. Bọ́ a kọ̀ fáwọn kan míì kún bóyá ní àwọn ilé lọ wò ní pé bóyá mo lóyún fún wọn bóyá torí a ṣe ní ṣe pé bóyá mo lóyún fún wọn nínú screen yẹn kó lè dùn dáadáa bọ́ mi lóyún fún anybody. So àkànṣe bí àkànfi nǹkan sí i. Ẹ ṣe ìyá wa ẹ báwo wá ní tí location bá jọ tó bá pẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní location tẹ̀yìn àti Joshua lọ báwo lẹ ṣe ń ṣe papọ̀ torí mọ̀ pé Joshua ò tí ì lọ́kọ̀ ẹ̀yin lu ọkọ̀ ta ni ó gbé lọ ṣé ẹ máa kọ́kọ́ gbé lọ bẹ̀ ní káyìí tó lọ bí tẹ̀ ń lọ ni àbí ẹ máa pàkan ti tẹ́ máa ṣe kan tó dẹni láti encourage ẹ náà. Yes nǹkan tí máa ń ṣe ni pé tí máa gbé lọ bẹ́ẹ̀ yẹn tó máa ń sọ pé àwọn English máa ń ṣe láìkì mo láìkì wẹ́ẹ̀fì àwọn English mọ̀ fi hàn problem so wẹ́ẹ̀fì àwọn English film bóyá mo gbé lọ tó tí máa ti gbé lọ bẹ́ẹ̀ yẹn ọmọ àwọn títà mi ò báyìí ti tó kó wá shoot ó máa wà lóòótọ́. tó bá ti wà nínú hòtẹ́ẹ̀lì wọ́n máa wo fíìmù wọ́n máa gbóúnjẹ wá fún tèmi àtàyè lọ ṣe nǹkan tí máa ṣe mo lè padà wá sí location yẹn tó láàárọ̀ màá tún padà lọ màá mẹ́sọ̀ pé mo wà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n àmì ìsìn màálẹ̀ ó dẹ̀ máa wà mẹ́ so English welfare ṣe rí àwọn Yorùbá máa mẹ́sọ̀ pé mo jókòó tí wọ́n ni torí wọn ò ní ràn mí ó ti jẹun àbí ò jẹun wọn ò ní ràn jẹ o àmì ìjọba máa lé wọn mú kiri so bọ̀ tí Yorùbá náà tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn náà máa ń gbé lọ tó bá ti gbé lọ bẹ́ẹ̀ yẹn màá ní kí pa mi jókòó tì tí n bá jókòó tì má lè ṣe tán màá tún wá bá a máa ṣe mọ́ra wọn náà. Ẹ ṣeun ìyá wa wọ́n ní ẹrù ènìyàn méjì kò máa ní dìtẹ̀ nìkan ò láṣẹ Èdùmàrè ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun lórí ọmọ iṣẹ́ tẹ̀dẹ̀ náà ṣe ẹ̀ jèrè iṣẹ́ yín lórí ẹ̀ láyé lágbára Ọlọ́run ẹ ti mọ̀ bẹ̀rẹ̀ Joshua lẹ́ẹ̀kan sí ẹ̀ ní mòpin ayé ẹ̀ lágbára Ọlọ́run ibi gíga láti máa gbórúkọ Joshua ní gbórúkọ ẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n lórúkọ Jésù ní agbára Ọlọ́run. Ẹ ṣe ìyá wa a ti fẹ́ máa kásẹ̀ ètò lẹ́ẹ̀ka tó máa kálẹ̀ jẹ́ ká lọ sórí abala kan báyìí àkàlà òwe àti àlọ́ àpagbè ṣé ẹ ti ṣe tán ṣágbára yìí gbé tálẹ̀ ń wò nǹkan náà Joshua ṣé Joshua nìyẹn. kò sí àṣìyàn kan lé mi nìkan ni mò ń wo tv wà hàn. wọ́n ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ àwọn ará iléeṣẹ́ mọ́. àgbàlagbà owó kèrègbè. Èmi ò mẹ́ni tó bí sí Kánò mo rò pé tó bá bí sí Kánò ò ní gbọ́ Yorùbá ni. Wọ́n ní àìgbọ́ fálà ń wòkè. Ifá kan ọdún nípa. Ará Kánò kò dún kàn ọ̀pọ̀ sáǹdì ni ẹ̀yin ará ilé ẹgbọ́ bóyá rẹ̀ tí ó máa mọ̀ ń lé bóyá wọ́n ní àìgbọ́ fálà ń wòkè mi ò ní sọ lé ní omi mojoojúmọ́ mo máa ń sọ fáwọn èèyàn mi ò ní sọ ẹ̀yin ará ilé wọ́n ní àìgbọ́ fálà ń wòkè. Ifá kan orí ṣàkùṣàkù àbí ṣàkìṣàkù. Ṣàkùṣàkì. Kí lẹ pé ìyá wa ní Ifá kan ò sí ń para ni Ifá kan ò sí inú ẹ̀yin ní pé kò dùn para àbí kí lẹ wí. Mo náà pé mo mísì kankan ní ẹ. Oh my God, jẹ́ à lọ sí abala òwe. Ọ̀pá tí ń rí abala àlọ́ ọ̀pá tí ń rí kanlẹ̀ ó kànrùn.
kí ni ẹ̀dẹ̀ mi rí ẹ dáhùn. Ọ̀pá tí nìkan lè kọ̀rùn ó jó ní. Ẹ rò bẹ́ẹ̀. Ó jó ní. Ó dáa kí ló bá bàjẹ́ tí kò gbá tí kò palẹ̀ mọ́. Mo ti gbọ́ kí ló ẹ ti sọ. Kí ló bá bàjẹ́ tí kò palẹ̀ mọ́ tí kò gbá àbí kí ló pè. Kí ló bá bàjẹ́ tí kò palẹ̀ mọ́. Omi. Níbo? Rárá. No. Okun ni. Kí ló bá bàjẹ́ ẹjọ́ náà ẹ̀jẹ̀ kọrin wá sí àyè. Kí ló bá bàjẹ́ tí kò palẹ̀ mọ́. Erin àbí ẹ̀sìsì. Oh God. Mo ti gbọ́. Ẹ ṣe wọ́n ní tí wọ́n ló kọjá wájú ilé ọba tí kò kọba. Agbára. Ó dáa ẹ ṣe òyà wa. Àwọn tó gbé ètò yìí kalẹ̀ náà ni ìyá wa Alexis Farm ní Nàìjíríà. Tá bá ti ṣe tán lórí ètò wọn á gba nọ́mbà yín. Àwọn ọ̀gá ṣe máa wá pẹ́ yín. Iye yín tẹ́ bá lè jẹ ní òun kò wá fún yín tẹ́ jẹ. Ẹ mọ̀ jẹ́ kẹ́ mọ̀ ya sọ́sà. Ẹ mọ̀ jẹ́ kẹ́ mọ̀ ya sọ́sà. Ó ti ẹ̀dá máa ń láìkẹ́ yín fún skin is very good. Ó dájú ẹ̀ máa apply yín sí skin. So ẹ ṣe gan ni ìyá wa. Kú àkókò tó tóbi látàrọ àwọn èèyàn náà ní òjò ni wọ́n ń sọ̀rọ̀ àwọn olólùfẹ́ yín náà wà ń bíbá àwọn tó ti ṣàdúrà fún yín ti ṣàdúrà fún yín. Bó wọ́n mú náà sọ pé ọmọ jù náà dìbò ló fẹ́ gbé wá. Àwọn actress yẹn wọn máa ń dáyàn lò mo ní àṣàgbéyàn wá sórí ètò mọ̀ bá dá mi lóhùn á sì pẹ̀lú mi ṣùgbọ́n lọ́wọ́ kan tá a ti sọ fún yín pẹ̀lú ní ìyá mi ó yà ẹ bá ti ṣe tán ẹ pè wá. Ogun tẹ́ máa fi rí ìgbéraga kò máa ní wọnú ayé yín o. Ọlọ́run ti rí bẹ́ẹ̀ ṣe ó lè ti mọ̀ bẹ̀rẹ̀ ayé yín ó mọ̀ bó ṣe máa ṣètò ẹ̀ tí a kò fi ní rárá tá a bá wá rí ẹnikẹ́ni tá a bí nínú obìnrin àbí tá a gbé jáde nínú obìnrin èyí tó fẹ́ gbé ogun sínú ayé àyàn àti ọmọ yín Ọlọ́run yóò fi wọ́n palẹ̀ ogun mọ́ ní agbára Ọlọ́run torí mo mọ̀ pé tẹ́ bá fi tinútinú ṣépè fún ẹni tó bá ṣẹ̀ yín báyìí mímọ́ ni yóò mọ̀ o torí ẹ mọ̀ bóyá ọmọ omi ni yín bóyá àkàndá èèyàn gan ni yín ẹ mọ̀ so ibi tẹ́ wà lágbára Ọlọ́run òkè lẹ́ẹ̀mọ́ lọ lágbára Ọlọ́run ẹ ní dẹnilẹ̀ láṣẹ ìwà rẹ̀ ẹ bó láti pè yẹn sì jẹ́ wa á pè yín lọ́dún tó ń bọ̀ á pè yín ẹ lo 60 ẹ pè 80 120 àwọn fi ọ̀pá ránṣẹ́ sí pẹ́ gbọ̀pá yín o ṣé o pété bá tí ìgbọ̀pá ẹ̀ lẹ́kú tó ẹ̀ ní kú kó tó di 120 nìyẹn lágbára Ọlọ́run ti fi yín sókè ẹ̀ ní dẹnilẹ̀ lágbára Ọlọ́run ìwà láyé yín mà ní bí ọmọ aráyé nínú ní àṣẹ Èdùmàrè ẹ ṣe gan ni ìyá wa àdúpẹ́ lọ́wọ́ yín pé àpàyí ẹ sì jẹ́ wa látàárọ̀ ẹ ti ní sọ̀rọ̀sọ̀rọ̀ ní ká mọ̀ sọ́lọ náà ni ṣùgbọ́n a ó fi àbàdá ìkù náà sí ojú kan náà báyìí torí a sì ní abala kan àwọn tó ń ṣe ọjọ́ ìbílẹ̀ ní láti kí wọn ẹ ṣe gan ni ìyá wa àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe gbogbo ẹ̀yin ará ilé ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yin ará ilé ẹ ṣe ẹ kúfẹ́ mi o ẹ ṣe mo dúpẹ́ lẹ́nu àwọn tó fẹ́ wo Anjola yẹn lọ wò báyìí kí ni ló wà wájú ẹ̀ Fẹ́mi Adébáyọ̀ la bóòlù síwájú àwọn ni rapist so Fẹ́mi Adébáyọ̀ ìyá láti Anjola then Ṣàkùṣàkì ó wà lórí kinní náà 1 and 2 ẹ lọ wò kọ́mẹ́dì nìyẹn máa rẹ́rìn gbogbo actor ayé ni mo kó sínú ẹ̀ ẹ lọ wò ẹ ṣe mo dúpẹ́ kúfẹ́ mi. ẹ ṣe gan ni ìyá wa ìfẹ́ náà kò ní dìbànújẹ́ o ẹ ṣe gan ni àdúpẹ́ àmọ́ sọ lásìkò yìí pé ó dàbọ̀. Ó dàbọ̀. Ẹ ṣe wẹ̀yẹ ènìyàn bí o ẹ ti ṣe o mo sì lérò pé a rí ẹ̀kọ́ kan àbí méjì. ọjọ́ ìbí ṣe pàtàkì láyé lọ́jọ́ ìbí. ọdún tí bá ní láyé ó yẹ kẹ́ máa yọ̀ ǹdẹ̀ máa jó yọ̀ ǹdẹ̀ máa jó ẹ kú oríire ọlọ́jọ́ ìbí. ọ̀pọ̀ ló fẹ́ lọ́jọ́ ìbí ṣùgbọ́n kò lè ṣeé ṣe fún wọn. ẹ kú oríire ọlọ́jọ́ ìbí. ẹ máa kú oríire bẹ́ẹ̀. ọjọ́ ìbí ṣe pàtàkì láyé ẹni. ẹ kú oríire ọlọ́jọ́ ìbí. ọdún tí bá yín láyé ó yẹ kẹ́ máa yọ̀ ǹdẹ̀ máa jó ẹ kú oríire ọlọ́jọ́ ìbí. ọ̀pọ̀ ló fẹ́ lọ́jọ́ ìbí ṣùgbọ́n kò lè ṣeé ṣe fún wọn. ẹ kú oríire ọlọ́jọ́ ìbí. ẹ máa kú oríire bẹ́ẹ̀ ni yín wá láàyè. ẹ kú oríire ọlọ́jọ́ ìbí. ẹ̀mí yín aṣọ̀pọ̀ rẹ̀ lórí ilẹ̀ alààyè ni mo sọ sẹ́. ẹ kú oríire ọlọ́jọ́ yín wá láàyè. ẹ kú oríire ọlọ́jọ́ yín. ẹ̀mí yín aṣọ̀pọ̀ rẹ̀ lórí ilẹ̀ alààyè ni mo sọ sẹ́. ẹ kú oríire ọlọ́jọ́ ìbí. ọdọọdún làwọn ọmọ
kí bàbá wa Kúnlé Abíọ́dún láti ìlú Àkúrẹ́ olóyè mẹ́kùn ni wọ́n o. A ní ẹ̀kọ́ ọjọ́ òbí òní o, ẹ̀mí á ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú ọlá, àlàáfíà àti àìkú baálẹ̀ ọrọ̀. Ẹ ṣeun gan ni bàbá wa, ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o, ẹ̀yin náà pé 120, ẹ sì fi ọ̀pá tẹlẹ̀, ẹ fi èrìgì náà, ẹ fi jòbì. Ẹ ṣeun gan ni bàbá wa ọlọ́jọ́ òbí, bàbá wa Kúnlé Abíọ́dún. Ẹ ṣeun gan ni tí ẹ ṣọjọ́ òbí o, ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. A sì kí Olúwapẹ̀lúmi Grace Àfọlábí, ọmọ wọn ní Èkòró Èkìtì ni. Wọ́n ní okun o, ẹ̀yin ará Èkìtì. Olúwapẹ̀lúmi, àwọn òbí rẹ ti mọ ìpẹ̀rẹ̀ rẹ, wọn ò ní mọ̀ pé ayé rẹ ò láṣẹ Èdùmàrè. A kí ọkọ ọjọ́ òbí ìjẹta, ẹ̀mí á ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ o. Òkè ni ó máa lọ ní àṣẹ Èdùmàrè. A tún wá kí ìyá wa Bíọ́lá Olúwọlé Ìgè. Ẹ ṣeun o, ẹ kú àtìlẹ́yìn yín lórí ètò Oyinni ní gbogbo ìgbà. Ẹ̀yin náà kú ọjọ́ bí o, ẹ̀mí yá ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lágbára Ọlọ́run nínú ọlá, àlàáfíà, àìkú baálẹ̀ ọrọ̀. Òun náà lẹ́ẹ̀ máa ṣe. Ẹ̀yin náà ṣe 120, ẹ sì lọ pa ní agbára Ọlọ́run. Mo níṣẹ́ ẹ ti gbọ́, wọ́n níṣẹ́ ẹ ti gbọ́, èwo lẹ gbọ́, ṣé ẹ ti gbọ́, wọ́n ní ìjẹ́ ẹ ti gbọ́ pé kí ni nípa màmá wa Alexis. Ṣé ẹ ti gbọ́ màmá wa Alexis? Àkọ́kọ́ ìmọ̀fẹ́. Ó ti gbọ́. Happy James water, Happy James egg. Ẹ ṣé gan o. Ọlọ́run ló yẹrí ẹwà fákùkọ bẹ́ẹ̀ òun ló ṣètò kí tó dé ládé. Ọlọ́run ló fìdí Alexis Day Nursery kalẹ̀ ká torí àwọn ògo wẹrẹ wa. Alexis Day Nursery kalẹ̀ sí Catford Lucian nílùú.